الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين سلام الله عليكم ورحمته وبركاته وكي يلبو ملاك ملي سيبي جوكو واتتاليوني في كل المعاملات المالية يتافي سوني عليوني إن شاء الله تعالى وناني ìṣèkan tí ó fọ́ká ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè táyàn máa sábà ṣe tí wọ́n lọ ra nǹkan ní ààyè kan tàbí wọ́n bẹ nìkan ní iṣẹ́ wípé kó lọ bá wọn ra nǹkan kan wá tó bá ti wá lọ yóò gba receipt wọ́n ti wá jọ ní ìfẹnukò ẹni tí wọ́n ránṣẹ́ yìí àti ẹni tí wọ́n fẹ́ ra nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n ti jọ nífẹnukò wípé kí ó fi owó kún tó fẹ́ kọ síbẹ̀ price tí ó jẹ́ ntọ́ra gan kọ́ ni wọ́n kọ síbẹ̀ wọ́n fi kún táyé pé bá ra nǹkan yìí ní bíi 5,000 lápèjúwe wọ́n sọ di bíi 7,000 lápèjúwe wọ́n fi 500 kún eléyìí báyìí ó jẹ́ tí àwọn èèyàn máa ṣe wọ́n tún máa ṣe lọ́nà míì ó lè má ṣe ọ̀nà pé kó yí receipt padà ó lè ṣe lọ́nà pé kó fi kí ó fún un ní owó kan tẹ́ni yóò ti wá sí máa ra tí yóò kọ tó jẹ́ pé ó fẹ́ ra ọjà kan tí wọ́n ń pè 5,000 ní ìsìn báyìí tí ẹni yóò ti fún ọ ní àmì kan wípé iye báyìí ni ó fi kún ẹni yìí yóò sì ta tí ó pe tí wọ́n fẹ́ rà yìí yóò pè ní iye tí yóò jẹ nígbà tó bá ti fi tí ó fẹ́ tó ti fi kún ẹni yóò àgbà tí ó jẹ́ owó tí ó fi kún àmọ́ tí wọ́n kọ sínú rìsíptì náà ni àpapọ̀ owó tí ọjà jẹ́ àti owó tó fi kún fún ẹni tó wá rà wọ́n tún máa ń ṣe láwọn ojú ọ̀nà míì náà bákan náà tó yẹ pé gbogbo ohun tí sàn túmọ̀ sí ni wípé kìí ṣe owó tí wọ́n ra nǹkan gan-an òun wọ́n kọ sínú rìsíptì kí wàá ní ìdájọ́ eléyìí nínú ṣẹ̀ríà Islam ẹ̀rọ mọ̀yá mi eléyìí kí ó jẹ́ wípé èèyàn máa ra nǹkan wọ́n rán ẹnìkan níṣẹ́ pé kó lọ ra nǹkan wá wọ́n fẹ́ bẹ ní iṣẹ́ ni wọ́n mọ́ wọ́pọ̀ bóyá wọ́n fẹ́ bẹ nìkan ṣẹ́ kan bóyá yóò bá wọn ṣiṣẹ́ kan tí ó ní ìdí àwọn mẹ̀tíríàsì kan àwọn mẹ̀tíríàsì yìí ẹni tó bẹ ní iṣẹ́ ò lè lọ rà á yóò wá bẹ ní tó fẹ́ ṣiṣẹ́ ìpè ló bá ní ra àwọn mẹ̀tíríàsì yìí wá tó ti wá lọ rà yóò wá dọ́gbọ́n láti jẹ́ pé yóò nípìnú owó tí wọ́n fi ránṣẹ́ yìí wọ́n máa yí price padà sí tí yóò fi bá déédéé owó tí ẹni yìí tí ó kó fún tí ó fi bá mu gbogbo tí wọ́n rà ni wọ́n fi kún owó rẹ̀ lọ ó ṣe é ṣe kọ́ pé pẹ̀lú mímọ̀ pẹ̀lú ẹni tí ó ta ọjà yìí ni ìgbà míì bẹ́tẹ́ pé ẹni tó ta ọjà yóò kàn fún ní rìsíptì ni pé kó lọ máa fi ilẹ̀ fúnra rẹ̀ bá ti ṣe fẹ́ gbogbo eléyìí pátá náà wọ́n wọnú àwòrán eléyìí báyìí ní àlọ́ tí wàá ní ìdájọ́ rẹ̀ ọmọ ìyá mi ìdájọ́ rẹ̀ ní Islam ní pé èèwọ̀ ni o ẹni tó bá jẹ́ wípé wọ́n ránṣẹ́ pé kó lọ ra nǹkan wá táwọn fi price tiẹ̀ kún wọ́n fi kún price tí wọ́n fẹ́ ta nǹkan wọ́n fi owó tí ó pàkádé mọ́ wọ́n fi kún price tí wọ́n ta nǹkan yìí gangan èyí tó fi kún èèwọ̀ ni o èèwọ̀ yẹn gbọ́dọ̀ dá padà fún àwọn tí èèyàn bá lù ní jìbìtì tó pé jìbìtì ni àtẹnitọ́ràn lọ́wọ́ tó ní kó ṣe bẹ́ẹ̀ àtẹnití ó tọrọ pé kó bóun ṣe bẹ́ẹ̀ gbogbo wọn jọ nípìnú ẹ̀ṣẹ̀ ni ló fi jẹ́ wípé gbogbo àtàbáyípa máa ń ṣerú nǹkan báyìí ẹ jẹ́ ká túbá tá a túbá káwọn foríjì Ọlọ́run subhanahu wa ta'ala bákan náà á sì kówó yìí ní tó wá jẹ́ àwọn èlé owó yìí tá a lu jìbìtì rẹ̀ tí èyí ṣe pé ó wọnú práìsì ọjà gangan a gbọ́dọ̀ dá padà fún àwọn tí a lù ní jìbìtì a gbọ́dọ̀ fún wọn kó fún un tó wáyé pé ọba sí ọwọ́ ọmọrú ẹni bẹ́ẹ̀ mọ́ kó fi ṣe sàárà ló kọ rẹ̀ eléyìí yóò fi mórí bọ́ o kó lọ́wọ́ kó sàánú ẹnì kọ̀ọ̀kan wá o eléyìí ìkọ̀lẹ́ ó wọnú tí a ti ń mẹ́nu bá bọ̀ náà ti ń jẹ́ algeshu tijari mọ̀gòmọ̀gò téèyàn máa ṣe jìbìtì téèyàn máa lù òjòrò téèyàn máa ṣe níbi ìbánisòwò pọ̀ eléyìí ó sì jẹ́ èèwọ̀ kí o máa parọ́ lówó
kó máa parọ́ láti jẹ́ pé ó fi máa kówó jọ eléyìí kò ó jẹ́ ní tí Islam lòdì sí mùsùlùmí àgbọ̀dọ̀ máa ṣerú rẹ̀ èyí kò sì bá ìwà ọmọlúwàbí gan mu. Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ fún anú àdìsí tá nǹkan ní gbogbo ìgbà náà ní pé mọ̀ngàṣá falaysa minna ẹ bá jẹ́ pé jìbìtì ni máa lù òjòrò ní fi máa tajà tiẹ̀ àbí ni pé irú ẹni bẹ́ẹ̀ tí a ń pè mùsùlùmí rẹ̀ ṣe mùsùlùmí gidi o Islam rẹ̀ ò pé o. Ànábì tó sọ fún wa níbi pé a gbọ́dọ̀ máa sọ òdodo ní gbogbo ọ̀nà kódà kó jẹ́ pé bí títà yẹ́rà náà ni àbí sọ yí pé alaykum bis-sidq fa inna as-sidqa yahdi ila al-birr wa inna al-birra yahdi ila al-janna wa ma yazalu ar-rajulu yasduqu hatta yuktaba inda Allahi siddiqan wa iyyakum wal-kadhib fa inna al-kadhiba yahdi ila al-fujur wa inna al-fujur yahdi ila an-nar wa ma yazalu ar-rajulu yakdhibu hatta yuktaba inda Allahi kadhaban. Ọlọ́run ṣàánú wa o. Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé ẹ̀yin tẹ́ jẹ́ ọmọnìyàn ẹ má máa parọ́ mọ́ ẹ̀yin mùsùlùmí ẹ má máa parọ́ rajà ẹ má máa parọ́ kówó jọ nítorí ìbá kówó jọ lórí ẹ̀ ló jẹ́ pé irọ́ ló fi kó jọ ẹjọ́ rẹ̀ ó tóbi lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kọ́nà jẹ́ kálukú wọ́n là wájú Ọlọ́run o. Ànábì sọ wípé ẹ má máa ní alaykum bis-sidq ẹ máa sọ òdodo ọ̀ràn yẹn ní fún yín kẹ́ ẹ máa sọ òdodo torí pé òdodo yín tí ó padà gbé olódodo dé náà ni kó gbé débi dáadáa ẹnì kó lè máa sọ òdodo yóò gbé débi ọmọ gbé ẹ̀ débi dáadáa níbi ọ̀la ẹ̀yin náà jẹ́ ká wò ó gbọ́n tí wọ́n máa ń sọ òdodo ń bi àtàárà àbí wọ́n bá yàn ṣiṣẹ́ ó lè jẹ́ pé tí ó rí ńgbà náà ó lè kéré àmọ́ yóò padà gbóríyìn ẹ̀ àti sì máa lu jìbìtì níjọ́ tí ẹni tí bá lu jìbìtì báyìí mọ̀ báyìí ó ti nà ọ̀dọ̀ rẹ̀ nù. Ànábì sọ pé alaykum bis-sidq ọ̀rọ̀ yẹn ní fún yín kẹ́ ẹ máa sọ òdodo torí pé òdodo ńkọ́ yóò gbé yín débi ire ibi ire ni yóò gbé yín dé ire sì ní yóò gbé ìwà àlùjánnà ni ẹ bá dé pé Ọlọ́run ṣe ní tiẹ̀ ń tiré kọ́lọ́run ṣe gbogbo à ń tiré o ẹni tó bá ṣe tiẹ̀ ní dáadáa yóò bá wà àlùjánnà bẹ́ẹ̀ ni o. Ànábì wa sọ fún wa pé tẹ́ ẹ bá rí ẹnìkan ẹ ní máa rí ẹnìkan tó jẹ́ pé yóò máa wọ́nà pé mo sáfẹ́ sòdodo mo fẹ́ sòdodo títí yóò fi gánpò níwájú Ọlọ́run sọ pé wọ́n mọ̀ pé irú ẹni bí ó dépò siddiqin àwọn tó jẹ́ àwọn olódodo èèyàn tí wọ́n gán bí òdodo yóò gán wájú Ọlọ́run subhanahu wa ta'ala yóò gánpò níwájú Ọlọ́run subhanahu wa ta'ala. Ànábì tó wá sọ ìdàkejì ẹ̀ náà yìí pé ẹ ṣọ́ra yín bí irọ́ o ẹ máa parọ́ mọ́ o ó tó ń parọ́ jáwọ́ bí irọ́ o torí pé rọ́ńkọ́ yóò gbé èèyàn débi ìwà pòkì òpùrọ́ kò sí tí ò lè ṣe òpùrọ́ kò sí tí ò lè dánwò tí àti rẹ̀ nǹkan tí wọ́n ń parọ́ kí o ti máa ṣọ́ra ń pa rẹ̀ torí pé yóò parọ́ ohun tó yẹ pé yóò fi kó báyàn àmì ni pé irọ́ yóò gbé èèyàn débi ìwà pòkì yóò gbé èèyàn débi iná Jahannama kọ́ lọ́mọ sì ti à ń bẹ́ o. Wọ́n á sọ yìí pé nílẹ̀ nìkan kọ́ yìí pé yóò máa fi mú fi dọ̀ pé mo sáfẹ́ parọ́ ni irú àti pé wọ́n yí price ibi receipt padà tẹ bá rí wọn mọ̀ pé bóyá ti fẹ́ jẹ́ lára ẹni yìí bóyá ti fẹ́ lu ẹni jìbìtì bóyá ti fẹ́ gbá ẹni yìí wọ́n ń tààrọ̀ kẹ́rìbà nù wọ́n wọ́n náà àti lu jìbìtì àti parọ́ àbí kí tẹ bá rẹ̀ ní tí wọ́n ń serú ẹ̀ yóò bá débi pé yàtọ̀ sí pé yóò ẹni bá ń parọ́ yóò wọ̀ ná tọ́jú àti sọ́nbí àdìsí wọn àbí àti pé tẹ bá rẹ̀ ní tí wọ́n sàn wọ́n náà àti máa jẹ ọmọ èèyàn láti máa jẹ owó ọmọ èèyàn lọ́nà ẹ̀tọ́ láti máa lu àyìn jìbìtì wípé tí ó bàjá òun náà ní pé kí ni o yọ yuktaba inda Allahi hatta yuktaba inda Allahi kadhaban yọ wà ipò tó wọ́n jẹ tí ó ní níwájú lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ní pé kí ni o yọ jẹ́ ìran àwọn òpòrọ̀ èèyàn àti irọ́ wọn pọ̀ kọ́lọ̀kọ́mọ̀ sì ti abẹ́ o ló jẹ́ pé irọ́ ẹ bá jẹ́ pòrọ̀ ńkọ́ níbo ni ó bàjá iná ní ọwọ́ ẹ bá jẹ́ olóòótọ́ ńkọ́ àlùjánnà ní ọba ti ẹ̀já àwọn tá à ń parọ́ láti jẹ́ pàmò fi kówó jọ ìjà sọ́ra o pé ìtaàrà àpààrà ìwọ tó ń tún mọ́tò ṣe ìwọ tó ń tún ọ̀kadà ṣe ìwọ tó yí ọ̀hún ìwọ plumber ìwọ ńná ìwọ kìnnì kan tó pé gbogbo ìtọ́ ṣe lọ́gbowó ẹ̀pọ̀ ṣe páyọ̀ Ọlọ́run o tó bá fún ọ bẹ́ẹ̀ iná lọ gbà sọ́wọ́ o ìtúbà rẹ̀ kọ́ wá foríjì Ọlọ́run kó sì má padà díẹ̀ mà owó tó kójọ lórí ẹ̀ lọ dá padà fẹ́ni tó ní pé ìwé rẹ̀ kó gbọ́n
wọ́n láníyàn pé o fi bọ́ kò ń bi wàhálà tó bọ́ sí tó fi gbowó lọ́wọ́ ẹ̀ lọ́nà ìtọ́ kó fún pé àwọn sábọn kọ́ máa mú lọ ọlọ́run sì fúrẹ́ ìjọba ìwà ń lọ tàbí báwa ti kọ́ pọ́ ọ̀bá lílọ bóńtọ̀ ọmọ bí bóńtọ̀ wà mọ́ wọn náà bó ti fi sàárà ló kọ rẹ̀ eléyìí ní o ọlọ́wọ́ kọ́ sàánú ẹ̀kọ̀ọ̀kan wa o ọlọ́wọ́ kó tó ń kálukú wa ṣe o ẹ méjì ìtaba nílò tó bá jẹ́ pé ìtaba fẹ́ gbà ẹ jẹ́ àgbà owó sẹ́tọ̀ pọ̀ pé àfà mo fẹ́ gbowó ìtọ́jú owó sẹ́ẹ̀ mi o má parọ́ pọ̀ fẹ́ ra ntọ́ ò ní rà má parọ́ ntọ́ jẹ́ pé ọ̀rá ẹlòmíì ò ní ra nǹkan míì gan yóò kàn lọ tó ṣe lásán yóò sì pé yóò ti parí yóò sì gbowó tuntun lọ́wọ́ èèyàn bákan náà lọ jẹ́ jìbìtì náà ni o yá lọ dá owó padà fẹ́ tó ní torí ìjọ àkíyàmá kọ́lọ́kọ́ jẹ́ kó da fẹ́ni kọ̀ọ̀kan wa o ọlọ́wọ́ kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa o àpè ń tọ́jú ẹmọ́ sí ro owó ìjọ àkíyàmá pé yóò lágbára pọ̀ jù nígbà pé kálukú gbọ́dọ̀ wọ́n náà bóò ni yóò ti bọ́ kó omi tọ́jú ẹmọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ bóò yóò ti bọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kó ní ọrùn rẹ̀ ọlọ́wọ́ yóò jẹ́ kí alàlàyé àtàkìyàmá o ọlọ́wọ́ yóò sì àmọ́ wọn tí wọ́n pé wọ́n sọ òdodo yóò sì là wá kò ní já wà náà tó pé wọ́n parọ́ Allahumma salli ala Muhammadin wa sallim.